èdè àti àṣà Yorùbá. Ohùn àní là ń gbé lárugẹ, àlóhùn àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohùn àní là ń gbé lárugẹ, ohùn àní là ń gbé lárugẹ, ohùn àní là ń gbé lárugẹ, àlóhùn àní là ń gbé ohùn àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohùn àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohùn àní là ń gbé lárugẹ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàbọ̀ sórí ètò wa èdè àti àṣà Yorùbá. Good morning, good afternoon, good evening. Welcome to our program èdè àti àṣà Yorùbá. Today, we are going to be talking about places around the world where Yoruba language is spoken. Ní èní, a ó máa sọ̀rọ̀ lórí àwọn orílẹ̀-èdè tí a ti ń sọ èdè Yorùbá. Yoruba is a language spoken in some parts of West Africa, and majority of the people that speak it are in southwest of Nigeria. Yoruba jẹ́ èdè tí a ń sọ ní àwọn apá kan ní Áfíríkà, tó sì jẹ́ pé àwọn ẹ̀yà tó ń sọ èdè yìí ní ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti wá, ibi tí a mọ̀ sí southwest of Nigeria. Other countries of West Africa where Yoruba is spoken include Togo, Benin Republic, Sierra Leone, Ghana, and Gambia. Àwọn orílẹ̀-èdè míì tí wọ́n ń sọ èdè Yorùbá ní ilẹ̀ adúláwọ̀ tí a mọ̀ sí ilẹ̀ Áfíríkà ni àwọn bíi Togo, Benin Republic, Sierra Leone, Ghana, àti Gambia. Other places where Yoruba language is spoken include Brazil, El Salvador, and Cuba. Àwọn orílẹ̀-èdè míì tí wọ́n ń sọ èdè Yorùbá tí a mọ̀, àwọn ní ìlú Brazil, orílẹ̀-èdè Brazil, El Salvador, àti orílẹ̀-èdè Cuba. It is estimated that 40 million people around the world speaks Yoruba language. Ìwádìí fi yé wa wípé àwọn èèyàn tó ń sọ Yorùbá lórílẹ̀-èdè ayé 32 mílíọ̀nù ni àwọn ènìyàn tó ń sọ èdè Yorùbá. Over the years, Yoruba language has spread due to slave trade, immigration. One of the prominent Yoruba king, Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá II, the Ọọ̀ni of Ilé-Ifẹ̀, has been working hard to promote the Yoruba language and culture globally. Ìwádìí fi yé wa wípé nítorí àwọn ìkónilẹ́rú tí wọ́n ṣe fún àwọn èèyàn aláwọ̀ ilẹ̀ dúdú, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n kó lẹ́rú lọ sí àwọn orílẹ̀-èdè mìíràn. Ọba Ilé-Ifẹ̀, Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá II, wọ́n ṣe iṣẹ́ takuntakun, iṣẹ́ tí wọ́n ń ṣe láti jẹ́ kí èdè wa yìí láti gbé lárugẹ, àti èdè àti àṣà Yorùbá. Wọ́n ń ṣe ìlọsíwájú ẹ̀, wọ́n ń wá ìlọsíwájú àwọn èdè yìí, wọ́n sì ń lọ káàkiri àwọn ìlú tí àwọn èèyàn Yorùbá ibi tí wọ́n ṣẹ̀ sí. Brazil has officially chosen Yoruba as one of their official language due to the Yoruba speaking population. Ní orílẹ̀-èdè Brazil, a gbọ́ wípé wọ́n ti fi èdè Yorùbá, wọ́n ti fi ṣe ọ̀kan nínú àwọn èdè wọn, wọ́n ti fi kún ọ̀kan nínú àwọn èdè wọn tó ti di official language, nítorí pé àwọn èèyàn tó jẹ́ Yorùbá tí wọ́n wà ní orílẹ̀-èdè yìí, ó ti jẹ́ kí wọ́n mú èdè Yorùbá ní ọ̀kúnkúndùn, wọ́n ti fi ṣe
ní wọ́n ti fi ṣe kan nínú ara wọn èdè wọn tó ti di official tí wọ́n máa sọ ní ìlú Brazil. In United Kingdom, the police department are interested in recruiting Yoruba-speaking people into police force due to Yoruba-speaking population. Ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì níbi tí a wà níbí ní United Kingdom, àwọn agbófinró ìlú tí a mọ̀ sí àwọn ọlọ́pàá wọ́n ń ṣe ètò láti máa gba àwọn èèyàn tó ń sọ èdè Yorùbá sí iṣẹ́ nítorí wípé àwọn ènìyàn wa á ti pọ̀ sí ní orílẹ̀-èdè United Kingdom ní ibí yìí. Àwọn tó ń gbani síṣẹ́ wọ́n rí i wípé wọ́n máa nílò àwọn ènìyàn tó wá láti orílẹ̀-èdè Nàìjíríà nítorí a ti pọ̀ gan. Nítorí ìdí èyí ara ìtẹ̀síwájú tó bá èdè wa òun ni eléyìí ó jẹ́ kí wọ́n gbà wọ́n sí ẹnu iṣẹ́ ọlọ́pàá. With this little information, I hope you have been able to get insight into the Yoruba people and their location in the world. Pẹ̀lú àwọn àpẹẹrẹ àti àwọn nǹkan tí a ti sọ ní èní, a lérò pé ẹ̀yin èèyàn wa nílé a ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú ìtàn Yorùbá níbi tí Yorùbá ṣẹ̀ sí, ibi tí a ti ń sọ èdè Yorùbá, ibi àwọn orílẹ̀-èdè tí ó jẹmọ́ tí wọ́n ń sọ èdè Yorùbá tí wọ́n jọmọ́ ti ilẹ̀ Nàìjíríà àti irú ipa tí àwọn èèyàn àwọn orílẹ̀-èdè tí àwọn ọmọ Yorùbá wà, ipa tí àwọn tó wà níjọba tí wọ́n ń kó nínú èdè wa láti fi jẹ́ kí ó tún gbèrú sí. Wọ́n ń fi wọ́n sí iṣẹ́. Àwọn Brazil wọ́n sọ di èdè tó di official language. I hope with this little information we'll be able to learn a very good things from this and hope to see you next week again. Thank you very much. Ohun àní là ń gbé lárugẹ, àlóhùn àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ, ohun àní là ń gbé lárugẹ. Àlóhùn àní là ń gbé ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ.